Ojutaaye Gist TV, kindly subscribe. Ẹ wo ìròyìn mọ̀ ti tẹ̀ wá lọ́wọ́ lórí Ojutaaye Gist TV láti ti mọ̀ tú pẹpẹ ọ̀rọ̀ náà. Kí ló ṣẹlẹ̀ sí àgbà òṣèré Don Richard tí àwọn èèyàn mọ̀ sí Richard Oguntimehin? Ẹ wo mo wọ TikTok lọ láàárọ̀ yìí, mo bọ́ sórí Facebook, mo gbàbẹ̀ dé Instagram láti mọ n tó ṣẹlẹ̀ pàtó sí àgbà òṣèré wa Don Richard. Ẹ wo mo mọ̀ ń rí tán mọ̀ ń post RIP picture àgbà òṣèré yìí mọ̀ ni. Pẹ̀lú gbogbo ìwádìí mi ó wá fi yé mi dájú wípé àwọn èèyàn ń rokú sí àgbà òṣèré yìí ni. Nǹkan kan ò ṣe o, Don Richard ò kú o, ó wà láyé o, ó sì wà láàyè. Ẹ wo evidence ń bẹ ńlẹ̀ wípé Don Richard wà láyé ó sì wà láàyè. Gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń rokú sí Don Richard, kí ló dé, kí ló ṣe fún yín? Ẹ wo 9 hours ago ni mo rí Don Richard tó post sórí Facebook page ẹ̀ wípé òun wà alive. Ó fi hàn yín Don Richard ló post wípé nǹkan kan yín sọmọ lọ́rùn o, pé gbogbo àwọn tó wà pẹ̀lú òun láti ìbẹ̀bẹ̀rẹ̀ nínú òkùnkùn bírímù kì í ṣe pé wọ́n ràn lọ́wọ́ ṣùgbọ́n wọ́n dúró tòun, òun mọyì wọn. Ó ní nǹkan kan yín sọmọ lọ́rùn o, Don Richard òun wà láyé òun sì wà láàyè. Ẹ wò ẹ gbọ́ pínrín ọ̀rọ̀. Kí ni Don Richard ṣe fún èèyàn ọmọ aráyé ní pàtó tẹ́ fi ń rokúrò? Ẹ wò só ti tó ká máa ro ikú fúnra wa ni. À ń bára wa jà débi ikú, àìsí ń fi mo dákú ṣeré. Ló dé kí làgbà òṣèré Don Richard Oguntimehin kí ló ṣe fún gbogbo yín? Nǹkan kan ò ṣe Don Richard o. Ẹ̀yin náà sáré wípé Don Richard ló post yìí tó dẹ̀ ṣàlàyé wípé nǹkan kò ní sọmọ lọ́rùn o. Ẹ wo èmi gbà ládùúrà fún Don Richard o, ìpè ìgbà ọdún kan ni ó máa jẹ́ o, torí bá bá ti ń post RIP picture yẹn báyìí kàkà kẹ́ni kú kékeré yóò dàgbà yóò dòpó ni o. Ẹ wo Don Richard àfi kó kè sára. Àwọn ọ̀tá ti pọ̀ fún Don Richard o, nítorí bó o láṣẹ mọ sọ wípé ẹni tó wà láyé tó wà láàyè tí ń jẹ sẹ̀mó, tí ń jẹ̀bà, tí ń jẹ rẹsì, tí ń yan Ọlọ́run lógo, bó o láṣẹ mọ sọ wípé irú èèyàn bá ń ti jáde láyé. Àgbà òṣèré mọ̀ ni. Tá a bá ní kàkà méní kàkà méjì, Don Richard náà kéré nù àgbà òṣèré o. Láti ìgbà táwọn mákẹ́tà ti ń fìyà jẹ òṣèré bọ̀ náà ní fún ọ lówó tó yẹ, ìmọ̀ làwọn Don Richard mọ̀ ti bẹ̀rẹ̀. Tá a bá ka Don Richard tá a mú tẹ̀lẹ̀ di icon, Kevin àti àgbà òṣèré wa ìtàmọ̀ sí Austin Manuel, tá a bá ní ká má àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn, àwọn náà jọ bẹ̀rẹ̀ action movie nílẹ̀ Yorùbá. Kí wá ló dé? Mo sọ léyìí kẹ́ ẹ bá lè mọ̀ bí Don Richard náà ṣe tóbi sí, kò kéré nú ayé fa. Kí wá ló dé tá ń rokúro Don Richard? Kí ló dé tá ń rokúro Don Richard? Ẹ wo allegedly ní gbogbo nǹkan tó ń post yẹn sẹ́. Bébí náà mo fi ròyìn tán yẹn pé Don Richard wà láyé ó sì wà láàyè. Ẹ̀kọ́ òun fẹ́ jẹ́ kárí kọ́ mi, ẹ̀kọ́ pọ̀. Ẹ wo ó kú tí o, Don Richard ò kú o, ó wà láyé ó sì wà láàyè. Ẹ má rọ̀yọ̀ dọ̀yọ̀, ẹ má rọ̀yọ̀ dọ̀yọ̀. Ẹ wo ẹ má jáwulẹ̀ fẹnupẹ́nu dẹ́nà. Don Richard kò sí nǹkan kan tó ṣe, ó wà láyé ó sì wà láàyè. Ẹ gbọ́ pérépéré ọ̀rọ̀ lórí Ojutaaye Gist TV. Òótọ́ ọ̀rọ̀ làwa máa ń sọ mí o. Àwọn ò sínú ká máa bá wọn ṣàlẹ́ sọ àbí ká máa bá wọn sọ̀rọ̀ tí ò ara ẹ̀ lérí wa ń bẹ̀. Tó bá jẹ́ pé àkọ́kọ́ yín ní tẹ̀ ń darapọ̀ mọ́ wa,
ẹ subscribe torí bí ilẹ̀ ti lè gbọ́ òótọ́ ọ̀rọ̀ wọ́n sì sọ̀rọ̀ torí jáde ó gbọ́dọ̀ kíyèsára á ní ìfura lóògùn àgbà ẹ kíyèsára o àwọn ọ̀tá ti súnmọ́ yín nítorí ẹni tọ́ta ò bá súnmọ́ púpọ̀ jù kó lè di ń ta bí kúlẹ̀ ò bá sì pani tòde ò lè pani torí jáde ẹ kíyèsára pásá ò fura pásá jásá náà ó jásí náà o àjà ò fura àjà jẹ̀sí kòtò mo nílé ò bá fura o lè ní òkú lọ torí jáde ẹ lọ fura látòní lọ àwọn tẹ́ ẹ bá ń bá rìn ẹ fura sí wọn nínú mọ̀lẹ́bí ẹ kíyèsára láàrin àwùjọ bíi tẹ́ ẹ bá wà ẹ ṣàkíyèsí ibẹ̀ wọ́n ń gbómi ìjà kaná fún yín o torí ẹni tó lè wò sọ̀sọ̀ tó lè póòsì péyàn kú ó wá da gbogbo àwọn fáǹsì àti fọ́lọ́wà alátẹ̀lé yín àwọn fọ́lọ́wà sí yín tó lè máa dà wọ́n sí ìlà yìí lò láti máa wá máa sáàtì kiri wípé ìjókù ni ìjó wà láàyè ni ìjókù ni ìjó wà láàyè ni irú èèyàn bá ń mọ̀ lágbára torí jáde Richard Oguntimehin ẹ wo ẹ ṣọ́ra ẹ kẹ̀ kíyèsára ẹ gbàdúrà rárá o ẹ dìpọ̀ Ọlọ́run Kristi tẹ̀ dìmú yẹn ẹ máa kígbe rẹ̀ lójoojúmọ́ ní pé o mà ṣe mo dúpẹ́ tó o fojú àṣebí ràn torí àṣírí ńlá ti tú arábìnrin kan la gbọ́ pé póòsì láàárọ̀ kùtùkùtù nígbà táwọn èèyàn sùn lọ́wọ́ tó póòsì wípé àgbà òṣèré Dọ̀ríjáde dọ̀rọ̀ ní pé ìkàmọ́ ní ọ̀dájú ọbẹ̀ amọ̀sí ní ọ̀ ẹ wo ẹ gbọ́ pinrinpinrin ọ̀rọ̀ tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín ní ẹ̀ ń darapọ̀ wá lórí Ojutaaye Gist TV òótọ́ ọ̀rọ̀ la mọ̀ sọ́ mi o lóòótọ́ àìdájọ́ ń bí bọ̀ á sùn òtítọ́ ọ̀rọ̀ àtòdodo ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín ní ẹ má ṣàfihàn láti subscribe o wọn ní jáwọ́ yín kankan o ọ̀fẹ́ ni subscription kí dẹ̀lẹ́ fi subscribe kí ẹ bá lè mọ gbóòótọ́ ọ̀rọ̀ ni o nítorí ayélujára òfegè ìròyìn ló pọ̀jù mẹ́ẹ̀ ṣùgbọ́n lójútáyé Gist TV bẹ́ẹ̀ bá ṣe gbókọ̀ yẹn náà ṣe ẹ̀rí náà rí i pé Ojútáyé ó táyé ń tòótọ́ o Ojútáyé ó tó ko ó tó gbogbo bíkíbi àwa sì lọ sọ̀fífín tó gbogbo ohun tó ṣẹlẹ̀ o ìwádìí sì ti fi jẹ́ kó yé wa wípé Dọ̀ríjáde wà láyé ó wà láàyè ń bẹ ẹ̀yin ọ̀tá tẹ́ bá jẹ́ ọ̀tá tẹ́ ń ní ìlara Dọ̀ríjáde ẹ lọ fara yí balẹ̀ o ẹ ń tọ́nà bá ti pa kò sẹ́dá ènìyàn kankan tó lè pa o Dọ̀ríjáde ó wà láyé ń bẹ láyé ń sì ń bẹ láàyè o ìgbà ọdún dẹ̀ ní ọdún kan ní fún ẹgbẹ̀rún ọdún kan ní fún o kàkà kò kú yóò mọ wà ní o ó kú tì ẹ wò ẹ má gbàgbé láti subscribe